wọ́n tún wá bá gbogbo ọmọ káàárọ̀ oòjíire kí wọ́n wá bá wa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa ṣe ń bá wa sọ. God bless you Madam Fọlákẹ́. Yes, ẹ̀yin tẹ́ béèrè nọ́mbà Oyíndàmọ́lá mo ti rí pin mọ́lẹ̀, òun ló wà nísàlẹ̀ comment section. Ẹ jẹ́ kí n gbé màmá mi wọlé ká ṣe gbogbo ẹ̀ kọ́mọ́. Mo ti ń gbé màmá mi wọlé báyìí. Màmá o, màmá o, màmá o, Olúwa dá màmá sí fún wa. Màmá o, màmá o, màmá o, Olúwa dá màmá sí fún wa. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù ojíire, ẹ bá mi ṣe kúdòsà fún màmá. Ẹ bá mi gbóṣùbà fún abiyamọ gidi, abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ tó pọmọ tí ẹsẹ̀ ọmọ ò wọ́lẹ̀, abiyamọ tí ò fẹ́ ibi àti ìbànújẹ́ fún ọmọ ní ọjọ́ kan. Ẹ bá mi ṣe ètò, ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé màmá mi, màmá dáadáa, abiyamọ ta fi ń mú yangàn láwùjọ, abiyamọ tòótọ́, abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, wọ́n ti wà ní ìkàlẹ̀ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ bá mi ṣe ètò yìí síta, ẹ bá mi tẹ love like, ẹ bá mi kí màmá látara comment section yìí, no calling show please. Ẹ bá mi gbóṣùbà fún màmá fún iṣẹ́ ribiribi tí màmá ń ṣe. Kí nẹ́tíwọ̀kì má fọ́ ń bù o, kí nẹ́tíwọ̀kì má ṣerékeré. Ẹ bá mi show love like, ẹ bá mi pín sí gbogbo àwọn group káàkiri. Ẹ̀yin ti YouTube, ẹ bá mi share. Ẹ̀yin ti Facebook, ẹ bá mi share. Ẹ̀yin tẹ́ wà lórí Lady K International náà, ẹ bá mi share. Nẹ́tíwọ̀kì ni, nẹ́tíwọ̀kì location náà bó ṣe máa ń ṣe nìyẹn. Màmá máa join wa padà, wọ́n máa wọlé padà with that same link náà ni wọ́n máa fi wọlé. Màmá máa wọlé padà. Kó tó di wípé wọ́n máa wọlé padà yẹn, ẹ bá mi share. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ju love like yẹn síta. Ẹ jẹ́ kó wọlé káwọn èèyàn mọ̀ pé màmá wà ní ìkàlẹ̀. Màmá lọ́lẹ̀ tó tèní, kì í ṣe èmi Olúwakẹ́mi. Tó, màmí, mo mọ̀ pé ẹ ń wò mí, ẹ bá mi tún link yẹn, ẹ bá mi tún send. Kí n lè tún gbé yín wọlé padà. Iṣẹ́ network location 419 nìyẹn. Ẹ ṣeun gan ni. Tó, ẹ̀yin ọmọ kóòtù ojíire, lénìí ẹ farabalẹ̀. Ẹ wá nǹkan fìdílé, ẹ má bínú. Tẹ́yìn náà bá wojú mi, ẹ rí i pé ó dà pé ó get àsìbí díẹ̀. Mo strong díẹ̀ sórí bẹ́ẹ̀dì ni mo wà tí kò tí ì ṣe ètò bó ṣe gbà nìyẹn. So ẹ má bínú sí mi, ẹ bá mi gbà bẹ́ẹ̀. Kò ṣeé má ṣe lénìí ni látara pé mo ti dájọ́ sọ́nà. Kò wá ṣe yẹ̀ mọ́ fún mi, òun ló fà á. So ẹ bá mi gbà bẹ́ẹ̀, orí bẹ́ẹ̀dì ni mo wà tí mo ti ń ṣètò lénìí. Mo wà ní bed rest. Ó ti yé yín. Màámi, ẹ bá mi ju líǹkì padà kí n gbé yín wọlé. Ẹ jọ̀ọ́ màmá, ẹ má bínú sí mi. Nẹ́tíwọ̀kì yẹn òun ló ṣeré kéré, òun ló já màmá. That same link náà ni kẹ́ resend mà. Irọ́ ni Sátánì ń pa, èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Èní ni kò ní dọ̀la. Ẹ̀yin èèyàn, ẹ gbọ́ ó dark. Inú ilé ni mo wà, orí bẹ́ẹ̀dì ni mo wà. Mo ti rí comment àwọn èèyàn pé kí n change background. Mi ì lè jókòó sí sitting room, mo strong. Ẹ rí pé gbogbo ẹ̀kẹ́ mi wú pọ̀kìtì bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹun yó. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ máa ń try láti ṣe àwọn correction kọ̀ọ̀kan, ìsọnù kọ̀ọ̀kan, ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín o. Ẹ má jẹ́ ká jà o. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́, ẹ ṣe máa ní kí n má ṣe advert. Màámi, ẹ bá mi tún líǹkì yẹn send ká gbé yín wọlé padà. Ẹ̀yin là ń retí mà. Irọ́ ni Sátánì ń pa. Ẹ bá mi share, ẹ bá mi share. Màámi máa join wa padà ń sìn, ó máa wọlé padà. Ẹ̀yin èèyàn, ẹ gbọ́ ó dà kẹ́ ẹ rí mi báyìí.
network why ẹ jẹ́ kí n pè wọ́n. Ẹ ṣeun gan ni, thank you Mr. Josephine. Network location náà bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká tẹsẹ̀ dúró díẹ̀ dè wọ́n. Fún ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan tí ẹ fẹ́ bi màmá, ẹ tètè máa type ẹ̀, ẹ lè máa send ẹ̀ sórí WhatsApp mi. No calling show, no calling show for today, no calling show. Màá máa concentrate pẹ̀lú comment yín ní gbogbo ìgbà tí màmá bá ń bá wa sọ̀rọ̀ lọ. Màá dẹ̀ máa concentrate pẹ̀lú ẹ̀ náà lórí WhatsApp láti máa mọ bó bá ṣe ń lọ àti irú àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan tí ẹ bá fẹ́ bi màmá. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. So God bless you ma. Màmá ti wà níkàlẹ̀ padà. Ẹ jẹ́ n gbé wọn wọlé. So ẹ káàbọ̀ padà sórí ètò mọ́mì mi. Ẹ má bínú mà, nẹ́tíwọ́ọ̀kì ló ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo aráalé mà, fún àǹfààní àwọn tí wọ́n bá sì jẹ́ òpè tí wọn ò tíì mẹrin kí wọ́n gbóhùn erin. Ẹ ṣé àdúpẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí yín ní gbogbo ibi tẹ́ bá wà according to the time. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé. Orúkọ mi ni Dúpẹ́ Onitiri Abíọ́lá, ọmọ Onitiri Èkó, opó olóògbé MKO Abíọ́lá. Ẹ ṣeun gan ni màámi. Tó gbogbo ẹ̀yin ará wa nílé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, orúkọ màmá mi lẹ ti gbọ́ yẹn. Ọdún ni màámi, wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Màámi ní èèyàn pàtàkì tí Ọlọ́run tún lò fún wa lórí ìrìn àjò ọ̀rọ̀ Yorùbá nation yìí láti lè pẹ̀lú àwọn bàbá wa fi kó wa dé ilẹ̀ ìlérí wa. Now ẹ̀yin èèyàn, gbogbo yín náà lẹ ti mọ ohun tó wà ní floor. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ wípé ètò tèní màámi ni wọ́n ní. Ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè ẹ máa jù sí mi. A lot of people have been calling me since yesterday wípé àwọn gbọ́ pé màmá ń bọ̀. Màámi, aṣọ yìí yóò mà ní yà o. Gbogbo bí táyé ti ń fẹ́ yín, wọ́n á túbọ̀ máa fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ ni. I was even so surprised. Ó dé stage kan mo ní láti yọ direct line torí mo strong díẹ̀, mo wà lórí bed rest. Pé ẹ má fi call ṣe mí léṣe, ẹ kàn máa pè sórí WhatsApp nìkan. People have been calling me all over the world. Lady K, ṣẹ́tẹ̀mù yẹn ò ní yẹ. Mo ní kò ní yẹ o, ní àṣẹ Èdùmàrè, bí bá ti wù kó le tó. Ọlọ́run máa gba gbogbo ògo, t'Olúwa ló máa ṣẹ. Nítorí pé kí ni, ẹni tí Ọlọ́run pè, ó yàtọ̀ sẹ́ni tọ́lọ́run ò pè. Ẹni tí Ọlọ́run fi rán, ó yàtọ̀ sí ẹni tọ́lọ́run ò fi rán tó fẹ́ fagídí ṣe. Èmi ti rí wípé Ọlọ́run fi rán màmá mi, mo dúpẹ́ ni. Òun ló jẹ́ kí inú tèmi gan dùn láti gbà wọ́n lálejò lórí platform mi. Mo ní kò ní yẹ̀. Lẹ́ni àwọn tí Amẹ́ríkà, mo mọ̀ pé wọ́n ti wà pẹ̀lú mi lórí ètò, wọn ò jẹ́ rest, ẹ̀yin tó jú mi wú. Ọkọ bẹ̀rẹ̀ sí ní gbá mi láago lọ́tùn lósì ní pé Lady K, ṣé fọ́ yẹn náà ni? Mo ní fọ́ náà ni, fọ́ ni, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn ti Germany náà wọ́n pè mí, wọ́n ní Lady K bó o ni, mo lẹ má worry. Màmá ń bọ̀, ẹ máa rí màmá lórí ètò lénìí. Màmá ti wá dé báyìí o. Àwọn kọ̀ọ̀kan ti send àwọn questions tó fẹ́ bi màmá. Wọ́n ti send ẹ̀ sí mi, mo ti jot ẹ̀ sílẹ̀. Nítorí kò sí calling show. Mo dẹ̀ nígbàgbọ́ wípé kò sí ohun tẹ́ bí màmá tí ìyá ò ní dá yín lò, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n. Ọlọ́run ló yàn wọ́n fún wa. Ọlọ́run ló ní kó ṣiṣẹ́, kì í ṣe mímọ̀ ṣe wa. Now màmá mi, mo wá fẹ́ padà sí ọ̀dọ̀ yín báyìí. Lórí ìrìn àjò tí à ń rìn, lórí iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Ìjẹ́ ẹ lè bá mi ṣàlàyé bí ìrìn àjò yìí bó ti bẹ̀rẹ̀ àti bó ti ń lọ
àti àwọn ìpele tí a dé dúró lọ́wọ́ yìí fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n wò wá mà. Ẹ ṣé gan mà. ẹ ṣé àdúpẹ́. ṣé ń gbọ́ mi? ṣé ń Bẹ́ẹ̀ gbọ́ ni mi mà. mà? Bẹ́ẹ̀ ni Okay mà. mà. All right mà, ẹ ṣé mà. Àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, mo fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi kí bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ aka Sunday Igboho. Mo fẹ́ fi àsìkò yìí kí wọn, nítorí mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí kí yín sísítà mi Lady K, Ẹ ṣé màmí. nítorí òru ọjọ́ òní tílẹ̀ máa fi mọ́, òun ló pé ọdún kan Bẹ́ẹ̀ ni. tí àwọn ọ̀tá gbógun. Ogun tó le ni o. Nígbà tí mo gbọ́ July 1st, mo kàn kọ́kọ́ wò ní pé ọ̀tá mà mófo o. Bẹ́ẹ̀ ni Wọ́n máa ń lo date gan ni. Wọ́n máa ń lo date. Wọ́n máa ń fi date ṣe iṣẹ́. July 7 ni wọ́n pa ọkọ mi o. July 7. Ẹyin lọ ṣe ń dé July 7. Bẹ́ẹ̀ ni mà, 7/7. Wọ́n wá tún ròyìn pé àṣà wọn ni, ìṣe wọn ni, ipe gbogbo nǹkan tó bá jẹ́ ògo Yorùbá, gbogbo nǹkan tó bá jẹ́ dídá Yorùbá, pàápàá jùlọ Yorùbá tó bá jí, tó bá fẹ́ jí àwọn tó kù, ó ti di dandan káwọn mú kúrò ńlẹ̀. Wọ́n wá lo July 1st, wọ́n wá fẹ́ fi lọ fi fèsì olóyè. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní gbogbo agbára, ọba tó jẹ́ pé kò sí nǹkan tí ò rí, bí òkùnkùn dúdú biribiri, ìmọ́lẹ̀ níwájú Ọlọ́run. Bí inú wa ṣe rí tá a rí inú wa, gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Kò sí nǹkan tí Ọlọ́run ọba ò rí. Máa fún yín ní example. Nígbà tí Daniel tí wọ́n kó wọn lóko ẹrú lọ sí Babylon, ọba sọ wípé àlá tóun lá, òun ò ní sọ àlá yẹn, kí wọ́n sọ àlá kan tún sọ ìtumọ̀ àlá. Báwo lèèyàn ṣe lè sọ àlá téèyàn lá tí wàá jẹ́ pójú ẹ̀ ló fi sùn? Bẹ́ẹ̀ni. Bọ̀tọ̀ ọba tó mọ ohun gbogbo, ó sọ fún Daniel àlá tí ọba lá, ó dẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ fún. Ibi tí agbára Ọlọ́run dé nìyẹn, tí ẹ̀dá ò lè wá ìdí ẹ̀ títí ayérayé. Àwa má rídìí ní Ọlọ́run. Ọba alágbára, ó gbé Lady K, sísítà mi, ó gbé dìde níbi tó wà. Ó lóun láti rin ìrìn àjò yẹn ni. Àwọn èèyàn sọ fún mi pé sísítà mi ti rí ní ìṣípayá kó tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe dàbẹ́ ní pé kò ní wà níbẹ̀, Ọlọ́run ló ti di dandan ìrìn àjò tó máa rìn ni. Ọlọ́run gbé dìde. Torí tí ò bá sí Lady K ní ọjọ́ yẹn, àwọn olórí burúkú yìí wọ́n á ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n á dẹ̀ pa irọ́, torí ètò wọn irọ́ ni, lórí irọ́ àti irọ́ ni. Gbogbo ìlú tá à ń gbé ìpátá irọ́ ni. Gbogbo ìgbésí ayé tó ń gbé ní ìlú yìí irọ́ ni. Gbogbo nǹkan tó ń ṣe irọ́ ni. Wọ́n di ìbò irọ́ ni. Wọ́n wá tó rántí mọ̀ pé àwọn máa ṣe iṣẹ́ káwọn dẹ̀ sọ di irọ́. Bọ̀ǹgbà tọ́lọ́run fẹ́ fojú òótọ́ hàn, tó fẹ́ sọ wípé a ní ọmọkùnrin èmi ni mo sọ pé kó dìde, èmi ni mo ń jẹ́ àtìlẹ́yìn ẹ̀. Lady K, sister mi, wà ń bẹ̀ o. Mo wo clip yẹn báyìí. In fact, ó ṣòro láti wo clip yẹn. Ìrántí tí ò dáa ni. Ó kàn jẹ́ kí n máa rántí bí mo ṣe ń wò ó, mo ṣáà ń rántí bọ́n ṣe wá mú ọkọ mi náà, bó ṣe di pé ó di pípa fún wọn ní July 7, 1998. Ṣé ẹ rí sister mi? Ojú ò ní tì yín láéláé o. Nǹkan yín ò ní bàjẹ́ láyéláyé. Bẹ́ẹ̀ bá ń lò á máa dún o. Torí Ọlọ́run lò yín fún wa. Gbogbo ọmọ Yorùbá pátá lọ́lọ́run lò yín fún. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, a lè gbàgbé láyé. A ní kọ ìtàn ìwé Yorùbá ká má kọ orúkọ yín ní dáadáa. Torí ẹni tí Ọlọ́run fi ṣe lára igi lẹ́yìn ọgbà wa, Ọlọ́run lò yín fún. Ẹ̀yin lẹ jí gbogbo wa o. Ẹ̀yin lẹ ń pariwo sí àgbáyé débi pé wọn ò lè parọ́. Ṣé bẹ́ẹ̀ rí pé níwájú gbogbo àgbáyé ni wọ́n ti parọ́ ti Lekki toll gate. Ṣùgbọ́n torí ẹ wà ń bẹ̀ ńjọ́ yẹn, Ọlọ́run ò gbà wọ́n ní àyè kankan
láti sọ di irọ́ lóòótọ́ gbogbo tó wá ṣe ń bẹ̀ yẹn irọ́ ni Ọlọ́run ò gbà fún wọn ó di irọ́ mọ́ wọn lọ́wọ́ tó rán rò pé òótọ́ làwọn gbé wá ṣùgbọ́n Ọlọ́run sọ di irọ́ mọ́ wọn lọ́wọ́ ṣe rí sísítà mi ẹ ṣé mo dúpẹ́ ṣe rí olóyè bàbá wa àwọn èèyàn wá ń sọ ìsọkúsọ ńgbà tó ṣẹlẹ̀ àwọn ìkànnì yẹn lóòótọ́ Yorùbá ṣòro jà fún ṣe rí àwọn tó máa ń sọ bẹ́ẹ̀ yẹn àti percentage Yorùbá tó máa ń ṣe ìbàjẹ́ yẹn wọn ò pọ̀ bọ̀ bíi pé wọ́n pariwo wọ́n lẹ́nu wọ́n ṣe ó má dàbẹ́ pé wọ́n pọ̀ wọ́n kálẹ̀ wọn ò kálẹ̀ rárá gbogbo ọmọ Yorùbá ló wà lẹ́yìn olóyè gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀ ní gbogbo àgbáyé wọ́n dúró ni o wọ́n dúró tó lóyè àìmọye tó tiẹ̀ síkì látijọ́ náà wọ́n wà lẹ́nu sickness ẹ ṣe sísítà mi Ọlọ́run ló yín o ṣe rí kí Ọlọ́run pèèyàn kó ràn yàn ṣẹ́ kó dẹ̀ tìyàn lẹ́yìn láti jẹ Ọlọ́run ló yín ṣùgbọ́n lóòótọ́ ó le ọ̀nà tó gbé yín gbà nígbà tó lò yín ó ṣèyanu because tí ò bá ń ṣe pọ́lọ̀ ń wà lẹ́yìn yín ni wọn láwọn ò pa yín náà wọn láwọn ò pa yín torí pé ẹ̀yin lẹ aṣọ àṣírí tán gbé dání ẹ̀yin lẹ fàáya ẹ̀yin lọ́lọ́run lò láti fàáya òru èní ni o òru èní ló pé ọdún kan àwa bẹ̀ Ọlọ́run ọba tó ní àánú lọ́dọ̀ kó bojú àánú ẹ̀ kó fi wo ìdílé àwọn tí wọ́n pa sínú ilé yẹn àmín Ọlọ́run kó ṣàánú kó fi àánú ẹ̀ kó fi sínú ìdílé yẹn ṣe rí àṣà pé kán pa òkú kán gbé lọ yẹn kán má jẹ́ kó lókù rí òkú ẹ̀ àti ilẹ̀ náà ti ń ṣe nígbà tán náà election MKO ń gbà yẹn àwọn tán bọ́ síta tán ń jà lórí Ìkòròdú tán pa dọ́là kò sẹ́ni tó rókù wọn àwọn tán pa ní Lẹ́kí dọ́là kò sẹ́ni tó rókù wọn bẹ́ẹ̀ náà tún ṣe ń lé olóyè dọ́là wọn tí gbé òkú yẹn sílẹ̀ o àfi tó yẹ pọ́n ti gbélẹ̀ láàárọ̀ tí mi ò mọ̀ dọ́là wọn tí gbé òkú yẹn sílẹ̀ lára nǹkan tí mo ṣe ìwádìí lórí ẹ̀ pé kí ló dé tó máa ń gbé òkú olókùú lọ àkọ́kọ́ wọn ò fẹ́ evidence but ọ̀dọ̀ olóyè wọn ò lè fi yẹn pamọ́ torí wọ́n wọ́ àwọn ẹni ẹlẹ́ni pẹ̀lú ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ sùn lẹ́ńbẹ̀ àní rógun ìbànújẹ́ o lágbára Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé ìdílé àwọn tí wọ́n pa sílé olóyè Ọlọ́run máa dùn wọ́n nínú nǹkan ìbànújẹ́ ló jẹ́ ṣùgbọ́n nǹkan adùn nǹkan ayọ̀ tí wọn ò ní gbàgbé láyéráyé Ọlọ́run máa ṣe sínú ayé wọn o Ọlọ́run máa fi adùn ayọ̀ ó máa fi rọ́pò ìbànújẹ́ tí àwọn olórí burúkú ìtàn ṣe the same thing ìgbà tí wọ́n pa àwọn Ṣàrò Wíwà ní ìgbà yẹn ẹsẹ̀kẹsẹ̀ tán pa wọ́n wọn ò tẹ̀ jẹ́ kàn sí wọ́n destroy ara wọn ni wọ́n náà dá sí ni kọ́ má bàa rí ara yẹn mo wá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé kí ni nǹkan tó máa ń ṣe tẹ́ pé wọ́n máa gbókòó lókù lọ wọ́n ní wọ́n máa ń bẹ̀rù wípé kọ́ máa ro òkú yẹn wọ́n náà máa ń bẹ̀rù pé kọ́ máa ro òkú pé kó má bàa wá ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ yẹn kó má bàa wá bá wọn the same thing náà ṣe o ìgbà tán pẹ́ ń ké wọn fẹ́ gbókòó ẹ lẹ́ o ẹni tó bá mọ ìgbà yẹn kó lọ wá clip ẹ̀ mo pariwo mo jà ní kán tó gbókòó MK sílẹ̀ wọ́n náà ní pé bóyá wọ́n máa ro wọ́n mọ̀ pé nǹkan tó máa ro àwọn títí ayérayé ní táyé máa fi parẹ́ kì í ṣe àwọn nìkan gbogbo ìran wọn pátá ni wọ́n ti ṣe orí burúkú bẹ́ẹ̀ yẹn kò sí ẹni tó fi ẹsẹ̀ kan lé olóyè tó máa pé ọdún kan ní òru ọjọ́ ìní kò sí ẹni tí wọ́n rán níṣẹ́ jáde ńjọ́ yẹn láti lọ ṣiṣẹ́ ibi yẹn kò sí ẹni tí wọ́n rán wọ́n fi wọ́n sójú títì ní wọ́n fi wọ́n síbikíbi ní wọ́n fi wọ́n sọ́fíìsì ní láti lọ ṣiṣẹ́ ibi yìí kò sí èèyàn kankan nu wọn tán rán tó máa ṣe oríire títí ayérayé kò sí èèyàn kankan nu wọn tí wọ́n rán tó máa gbégbé ayé rere mọ́ táyé máa fi parẹ́. àmín 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 ẹ̀yin yẹn bá wa ṣàmín. gbogbo àwọn tí wọ́n jókòó pọ̀ tí wọ́n jọ ṣe àpérò ẹ̀ tí wọ́n jọ sọ tí wọ́n jọ gbìmọ̀ ẹ̀ tọ́dẹ̀ wá carry out gbogbo wọn pátá bó ṣe nǹkan pọ̀ tó gbogbo tó ń jẹ̀bi látọ̀dọ̀ ló máa wà nù ayé wọn táyé máa fi parẹ́ ni ó máa wà nù ayé tiwọn ó máa wà nù ayé ìdílé wọn títí ayé máa fi parẹ́ kábíyèsí o kò sí ẹni tó máa yẹ fún wọn kò sí ẹni tó máa mú kúrò fún wọn
táyé máa fi parẹ́ torí gbogbo tó ń jàánú Ọlọ́run oore Ọlọ́run kò ní sínú ayé wọn táyé máa fi parẹ́. Àmín. Torí wọ́n dá ojú ọmọ Yorùbá ni. Wọ́n dá ojú ọmọ Yorùbá wípé ẹni tó Ọlọ́run gbé dìde fún ọmọ Yorùbá tó tún gbé dìde lásìkò yìí àwọn fẹ́ fi dá ọmọ Yorùbá wọ́n fẹ́ fi dá wa lójú ni. Wọ́n dájú wa ni. Nítorí náà nǹkan gbogbo ohun tí Ọlọ́run dá pátá sí ilé ayé gbogbo ohun tí Ọlọ́run fi ọ̀rọ̀ àti àṣẹ dá ó máa dájú wọn ni. Ó máa dájú wọn ni. Ó máa pa wọn run ni. Ìran wọn ò ní símọ́ láyéláyé gbogbo ibi tó nǹkan fẹ́ dé ìran wọn máa parun lórí àlàyé. Àmín. Àfi tí ò bá ń ṣe pé wọ́n dìde gbogbo ẹni tó dìde ẹni tó rán wọn ṣẹ́ àwọn tó jẹ àwọn tó kọ́ àwọn tó gbọ́ gbogbo pátá wọ́n máa parun ni o. Àmín. Ó pé ọdún kan lé ni wọ́n máa parun àfi tí wọ́n bá tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ nílé olóyè àfi tí ẹ pé wọn ò lọ síbẹ̀ pé wọ́n fẹ́ dájú àwọn ọmọ Yorùbá àfi tí ẹ pé wọn ò lọ síbẹ̀ tí wọ́n kó àwọn èèyàn lọ tí wọ́n lọ tì wọ́n mọ́lé láìṣẹ̀ láìrò àfi tí kì í bá ṣe bẹ́ẹ̀ bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí mo wí ó dàṣẹ bó ṣe máa rí nìyẹn fún wọn bó ṣe máa rí nìyẹn. Àmín Jésù. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi sísítà mi. Ẹ ṣé gan mo dúpẹ́ ìyá mi ẹ ṣé o ẹ ṣé wàá rí yín pẹ́ ẹ túbọ̀ pẹ́ fún wa ẹ ní ṣàṣetì ẹ ní kú sọ́nà bí èéfín gbogbo ìtẹ́wá wì ọ̀run á fi àṣẹ sí Ọlọ́run tó pè yín tó yàn yín òun ló ṣe yín lógo ayé òde ní ba ògo náà jẹ́ ẹ ṣeun gan ni a dúpẹ́ mà ẹ ṣé gbogbo ọmọ Yorùbá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan. Nípele tó ń tẹ̀ sí báyìí òun ni nípa ìrìn àjò ọ̀rọ̀ Yorùbá Nation wa. Bẹ́ẹ̀ni ṣe rí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn èèyàn púpọ̀ kò yé wọn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe rí èyí táwa ń ṣe màá fún yín ní àlàyé kékeré kan tí mo sọ ní ọ̀dọ̀ brọ́dà mi Ìjìnlẹ̀ àti Koiki. Ok ma. Ṣe rí Yorùbá Nation ó ti wà láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ló dá wa ìran tí Ọlọ́run dẹ̀ fẹ́ràn gidi ni tí ò bá ń ṣe ìran tọ́lọ́run fẹ́ràn gidi wọn ò bá ti pa wá run tán. Bẹ́ẹ̀ ni. Òyìnbó gangan ni ò bá tẹ̀ ti pa wá run kó tó gbéṣẹ́ lé Fúlàní lọ́wọ́ ọ̀tọ̀ Ọlọ́run ò gbà fún wọn. Ìdí tó dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé kí òyìnbó gan tó gbéra níbi tó wà wípé òun tiẹ̀ fẹ́ lọ ja olè òun fẹ́ lọ ṣe àìdá láwọn ìlú káàkiri àgbáyé Ọlọ́run ti kọ́kọ́ gbé wa jókòó dáadáa ó ti sọ wá di olórí ó ti sọ wá di èèyàn ńlá so kò ń ṣe pé bóyá àwọn tí wọ́n wá yẹn náà wá sọ wá di èèyàn ńlá àbí náà jẹ́ ká dé èèyàn Ọlọ́run ti dá wa lẹ́yìn ó ti dá wa pé so ìgbà yẹn láti wà ní Yorùbá kì í ṣe pé ẹ̀dá èèyàn kankan ló dá wa ní Yorùbá Ọlọ́run alààyè ló dá wa ní Yorùbá òun ló fi wá síbi tá a wà òun ló ń ṣe gbogbo oore tó ń ṣe fún wa ìgbà táwọn náà dé náà rí i pé àṣà àwọn olóore kúnlẹ̀ wọ́n wà lórí ilẹ̀ alààyè yìí àwọn tí rí àwọn ò tí rí àwọn tó ní oore tó lẹ̀ tó ọmọ Yorùbá wọ́n tún wá wo ilẹ̀ wa ọrọ̀ ni kò sí nǹkan bẹ́ẹ̀ bú yẹpẹ̀ tó wà lórí ilẹ̀ Yorùbá ọrọ̀ ni kò sí nǹkan tọ́lọ́run fi sílẹ̀ Yorùbá tí ò ń ṣe ọrọ̀ títí kan àwọn ọmọ ẹ̀ tó dá síbẹ̀ wọ́n wá wò pé àwọn táwọn já ṣálẹ̀ lọ́dọ̀ wọn kì í ṣe tẹnu ẹni tó bá ń gbé Europe kó lọ wò ó náà kí ná ní yàtọ̀ sí gbogbo nǹkan tán jí tán kó lọ síbẹ̀ wọ́n dẹ̀ ní ètò ó bá tán wọn ò ní kankan tán bá ní díẹ̀ nínú nǹkan ta ní ni ẹgbọ́n nǹkan tí olórí England nígbà yẹn sọ ó ní pé tí owó tí wọ́n ń jí Nàìjíríà for the past 30 years ó ní tán bá jí ní ọ̀dọ̀ àwọn ní Great Britain ó ní kò ní exist mọ́ láyé ẹjọ́ owó tán dẹ̀ ń jí Nàìjíríà ń bóná tí ń rí ètò pọ̀ jù ilẹ̀ Yorùbá yìí ni ilẹ̀ Yorùbá ni ṣe wá rí nǹkan tí wọ́n ṣe fún Yorùbá wọ́n rí wa wọ́n bá wa lódìndí wọ́n bá wa pọ́lọ́run dá wa pé nǹkan wọ́n dẹ̀ wò pé kò sí ọ̀nà táwọn lè gbà torí àwọn tọ́lọ́run ti ṣoore fún káwọn tó dé ni wọ́n wá gbé Yorùbá kí ló ń jẹ́ Yorùbá èdè wa wà nù nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o èdè wa ó wà nù nǹkan tó ń jẹ́ Yorùbá èdè wa dàbí kọ́kọ́rọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún wa ṣe rí kọ́kọ́rọ́ yẹn òun la máa fi ṣí gbogbo nǹkan tọ́lọ́run fún wa ògo ọlá ọrọ̀ gbogbo ẹ̀ èdè yẹn ni kọ́kọ́rọ́ yẹn torí òun la fi build àṣà wa la fi gbogbo nǹkan ta fẹ́ ṣe kọ́kọ́rọ́
òun ni èdè wa. Òyìnbó wá wò pé kí lòun lè ṣe, ó wá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wa. Kọ́kọ́rọ́ tó gbà lọ́wọ́ wa ó ti rẹ̀ mọ́lé nìyẹn, which means pé a lè access nǹkan yòókù ta ní. Kọ́kọ́rọ́ wa ló máa mú wa wọ ibi tí nǹkan ta ní wà. Tí ò bá dẹ̀ sí kọ́kọ́rọ́ wa a lè wọbẹ̀. Ṣé ń gbá láyé mi mà? Bẹ́ẹ̀ ni mà, mo wà pẹ̀lú yín màmí. A lè wọbẹ̀, which means pé gbogbo nǹkan ta ní pátá a lè rí lò, kò lè jẹ́ tiwa. Òun lòyìnbó ṣe wá dá ọgbọ́n. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orúkọ, torí orúkọ ṣe pàtàkì o. Ṣé àwọn kan máa ní orúkọ máa ń ròyàn. Káípẹ́ kì í ṣe pé wọ́n gbé orúkọ wa pamọ́, wọ́n gba kọ́kọ́rọ́ wa ni. Àwọn náà ò tó bẹ́ẹ̀ náà. But wọ́n wá mú orúkọ yẹn, wọ́n tún gbé pamọ́. Wọ́n mú èdè wa, wọ́n gbé pamọ́, which is the key, kọ́kọ́rọ́ nìyẹn. Ṣé wá rí orúkọ tán gbé pamọ́, wọ́n wá gbé tiwọn sílẹ̀, wọ́n ní Nàìjíríà. Ṣé rí kọ́kọ́rọ́ wa tán gbà, àwọn á fi kọ́kọ́rọ́ tiwọn, wọ́n fi tì pa. Òun ni òyìnbó tá à ń sọ, English language. Ṣé wá rí nǹkan tó burú jù nínú ẹ̀ ní pé brother mi tẹ̀ ṣe ń sọ fún mi láàárọ̀ yìí ní pé Yorùbá èdè yẹn ti wà kí òyìnbó gan tẹ̀ tó wà. Wọ́n wá mú èdè tiwa, wọ́n gbé pamọ́, orúkọ wa wọ́n gbé pamọ́, wọ́n gbé orúkọ míì jáde, wọ́n gbédè míì jáde. Èdè yẹn tí ò ń ṣe tiwa, ṣẹ̀dẹ̀ mọ̀ pé kọ́kọ́rọ́ wa kọ́. So kọ́kọ́rọ́ ìgbà tí ò ń ṣe kọ́kọ́rọ́ tiwa yẹn, àwọn ò lè access àwọn nǹkan táwọn ní, tọrọ Ọlọ́run fún oníkálùkù ní tiẹ̀ ni. Èdè tiwa, kọ́kọ́rọ́ tiwa ó ṣe pàtàkì fáwa, nítorí èdè wa òun ló mú àṣà wa dání, òun ló mú gbogbo nǹkan dání. Gbogbo nǹkan téèyàn fi ní hùwà bàjẹ́, tí ò ní fi borúkọ ẹbí jẹ́, tí gbéga máa fi wà, ìmọ̀ máa fi pọ̀ sí, ìwà rere, gbogbo nǹkan dáadáa nínú kọ́kọ́rọ́ yẹn ló wà. Nínú èdè wa òun ni kọ́kọ́rọ́ yẹn. Gbàtà dẹ̀ ti ní kọ́kọ́rọ́ wa mọ́, ṣe mọ̀ pé a lè ṣí láti wọ gbogbo èmi ní àṣà, gbogbo nǹkan rere tọ́lọ̀ ń fún ògo ọgbọ́n, a lè wọ mọ́. So tí òyìnbó la máa lò, a bẹ̀rẹ̀ sí sọ tòyìnbó, so kọ́kọ́rọ́ tí wọ́n là ń lò. Gbà tí ò dẹ̀ ń ṣe pààlà ní ibi táwọn bá darí wa sí ni. Nǹkan táwọn bá sọ ni, báwọn bá ṣe ṣàlàyé nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí bà ara wọn jẹ́. Òun mo ṣe máa ń sọ fáwọn èèyàn yìí pé tó bá jẹ́ irọ́ ni, tó bá jẹ́ òótọ́ ni, ẹ̀yin test ẹ jọ̀ọ́ ẹ sọ fún wọn ní court, ní federal court ní Nàìjíríà, àbí kẹ́ sọ fún wọn ní senate wọn ipe ẹ jọ̀ọ́ kí àwọn kọ́kọ́ má sọ òyìnbó lénìí, ká wá wo bí iṣẹ́ ṣe fẹ́ ṣe. Kò lè ṣiṣẹ́ náà láíláí, kò lè ṣiṣẹ́, because oníkálùkù onígbára wọn, oníkálùkù máa jókòó ní ẹ lè function, nítorí kò sí èdè tẹ́ gbọ́ mọ́ ńbẹ̀ yẹn. Òyìnbó tí gbogbo yín lò, ẹ lò òyìnbó ń jọ yẹn, ẹ wá ní ó dáa, kò sí èdè tá a máa sọ ju èdè wa lọ, kò dẹ̀ sẹ́ni tó lè gbọ́ra wọn. So ibẹ̀ yẹn ló yẹ ká ti mọ̀ pé Ọlọ́run ò ṣe lódindi. Nǹkan tọ́lọ́run ò bá dẹ̀ ṣe ní odindi, ẹ̀dá ó sọ̀nà onílé tóun ò bá kọ́, òṣìṣẹ́ ń ṣe lásán ni. Ìlú tóun ò bá ṣọ́, ó láwọn tó jí tó ń ṣọ́, wọ́n ṣọ́ lásán ni. Bẹ́ẹ̀ ni. So òun Ọlọ́run ò ṣe ṣe mọ̀ pé lásán ni. Ó simple, kò yẹ kó dára kó dà wá láàmú. Mo ń sọ fáwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta, mo ní ẹ̀yin tẹ́ ń pariwo wọn Nàìjíríà, mo sọ fún yín, mo challenge yín, ẹ yọ òyìnbó. Volume o. Àgbọ̀ yín mọ́ o, mọ́mì wa. Àgbọ̀ yín mọ́ mà o. Àgbọ̀ yín mọ́ o.
Kò tíì ṣiṣẹ́ o. Ìyá. Kò tíì ṣiṣẹ́ mà o. Ó ti wà mute lọ́dọ̀ yín bẹ́yẹn mà. Hello, ṣé gbọ́? A ti gbọ́ yín mà, a ti gbọ́ báyìí mà. Okay. Ẹ ṣé mà. Okay, ẹ ṣé. So nǹkan tí mo ń sọ ni pé mo ní anybody tẹ́ bá gbọ́ tó ń sọ wọ́n Nàìjíríà, ẹ challenge ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ní kó yọ òyìnbó kúrò nínú èdè wa. Kó wò bóyá máa gbọ́ra wa bá ní gbọ́ra wa. Kó wò bóyá Ọlọ́run ṣe lódindi àbó ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Nǹkan tọ́lọ́run ò bá dẹ̀ ṣe asán ló máa já sí. Nǹkan tọ́lọ́run ò dẹ̀ sopọ̀, ó ti di dandan kí nǹkan kan wà ńbẹ̀ kí gbogbo èèyàn mọ̀. Nǹkan ẹyọ kan tó máa wà ńbẹ̀ òun ni oppression. Oppression máa wà ńbẹ̀, òun ló máa jó lórí níbẹ̀. Ní nǹkan tọ́lọ́run ò fúnra rẹ̀ tò, tí ẹ̀dá bá tò, ẹ láti rí oppression bẹ̀, òun ló máa jó lórí. Ẹ̀dẹ̀ láti rí irọ́ àti oppression máa pàdé ńbẹ̀. Nítorí àwọn kan máa fẹ́ mú àwọn yòókù lẹ́rú. So wọn ò ní lè ríran, wọn ò ní lè jáde kúrò níbi tán tì wọ́n mọ́. Wọ́n ṣe débi pé wọ́n brainwash àwọn èèyàn wa débi pé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé kò sí. A mà tún gbọ́ yín mọ́ o, kí ni ẹ tún ti mute lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o. Kò tíì sọ̀rọ̀ mà. Kò tíì sọ̀rọ̀ mà. A ti gbọ́ yín mọ́mì. Ṣé ń gbọ́ mi sìn? Ti gbọ́ yín báyìí. Ó ti sọ̀rọ̀ mà. Okay, ẹ ṣé. Mi ò mọ nǹkan tó dé Yes tó ma. lọ. So nǹkan tí mò ń try láti sọ ni pé ṣé rí ibi tí wọ́n gbé orúkọ Yorùbá pamọ́ sí àti kọ́kọ́rọ́ tán ti pamọ́ bẹ̀. Ó ti di dandan kí Yorùbá jáde níbẹ̀. Ṣé rí Yorùbá nation tá à ń pè kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá Yorùbá nation sílẹ̀. Kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́ orúkọ yẹn. Ó ti o. Ọlọ́run ló pa àṣẹ jáde látọ̀run ni. Wípé ó yá ibi tí wọ́n gbé pamọ́ sí kó jáde ńbẹ̀. Ṣé rí lára nǹkan tí ò yí àwọn èèyàn ni pé àwọn kan ń gbàdúrà káàkiri àgbáyé. Àwọn ìṣòro kan dojúkọ àwọn èèyàn káàkiri àgbáyé. Ibi tí solution kí ni wọ́n pe solution báyìí o. Ibi tí solution dẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní àgbáyé fún nǹkan tí ó ń ṣe tó ń dojúkọ àwọn èèyàn lágbàáyé yẹn, solution yẹn ilẹ̀ Yorùbá ló wà. Ilẹ̀ Yorùbá yìí ló wà. Tí Yorùbá ò bá dẹ̀ jáde kúrò níbi tí wọ́n fi pamọ́ sí, tí Yorùbá ò bá gba kọ́kọ́rọ́ ẹ̀ kó lọ fi ṣí gbogbo nǹkan tó lọ ń ṣe lógo fún, kò lè ṣeé ṣe fáwọn yẹn o. So kádùrá àwọn yẹn lè gbà, ó ti di dandan kógo Yorùbá kó bú jáde. Ṣé rí gbogbo tá à ń ṣe tá à ń pariwo yìí, àbẹ́nikẹ́ni o kó mú wa lórílẹ̀‐èdè, Ọlọ́run ti dá a lórílẹ̀‐èdè. Àpàrọ̀wà fún ẹnikẹ́ni. Nǹkan tọ́lọ́run ti ṣe ni ẹ̀dá kan kó ló fẹ́ ṣe. Ta ló lágbára láti ṣe nǹkan tọ́lọ́run ṣe? Ta ló lè. Ní ẹ tún ti mú tu o mọ́mì. Ẹ má bínú o. Kò tí sọ̀rọ̀ mà.
Hmm. Ẹ̀yin èèyàn ẹ bá mi dá love like ìbò ẹ bá mi share ètò yìí síta ẹ bá mi share irọ́ ni Sátánì ń pa ẹni lẹ́ni tí mo gbàlejò màámi irọ́ ni Sátánì ń pa irọ́ ni Sátánì ń pa tolúwa ló máa ṣe ẹ́. Ẹ bá wa pín síta ẹ jọ̀ọ́ love like ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ bá mi share ètò yìí síta ẹ bá mi share sínú gbogbo àwọn gúrùpù lọ́tùn lósì ẹ̀yin tẹ́ wà lórí Lady K International ẹ bá mi share sínú àwọn group káàkiri lórí Facebook ẹ̀yin tí Lady K Ìfẹ́ Olúwa show náà ẹ̀yin náà ẹ bá mi share síta ọ̀rọ̀ gidi ló wà ńlẹ̀ yìí ẹ gbọ́ ohun tí màmá sọ màmá ní a ò nídìí kéèyàn kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ sọ wá lórúkọ orúkọ tí Ọlọ́run fúnra rẹ̀ ti sọ wá ní Ọlọ́run ló ti ṣe wá lórílẹ̀-èdè kó tó di pé wọ́n dà wá mọ́ àwọn ẹlẹ́yàmẹ̀yà so Yorùbá ti wà àti gbọ́ yín báyìí mà ó tún ti sá lọ mà ó tún ti sá lọ mà ó lọ ń bọ̀ ní o. Kò tí sọ̀rọ̀ mà.